Ẹ káàbọ̀ sórí ètò wa LA Film Edit. Orúkọ mi ni Wúràọlá Ọládùjọyè. Lónìí a wà pẹ̀lú bàbá wa Ọmọọba Olúmídé Gbádéṣeré Adénúgà tó jẹ́ olùdásílẹ̀ Iṣẹṣe ní UK. Bàbá wa ẹ jọ̀ọ́ ẹ bá wa kí gbogbo olùwòran wa tó wà nílé. Ṣeun púpọ̀ ìyá wa Wúràọlá. Wọ́n ní ẹ kú ilé ni wọ́n kí ará ilé, ẹ káàbọ̀ òun ni wọ́n kí èrò ọ̀nà. Ní báyìí mo fi àkókò yìí kí gbogbo wa àwọn ọmọ kóòtù òjìrè nílé lóko lájò àti ní ẹ̀yìn odi, gbogbo ẹ̀yin ládéládé, gbogbo ẹ̀yin lóyè lóyè, mò ń kí yín o. Ẹ̀yin àgbà wa náà tí ẹ jẹ́ ẹ̀yin bàbá wa nídìí ìṣẹ̀ṣe, Ifá orí mi rè o, orí mi àgbò orí mi àtọ̀, ẹ ṣeun ìyá wa. Bàbá dúdú ni bàbá wa o, aṣọ funfun wà lára wa o, ìrọ̀kẹ́ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn sóhun ní ọmọ o. Ọ̀tá ò fẹ́ kárẹ̀rù ká sọ torí Jésù ò lè dé mọ́. Ìfàgbáyé ẹrù bá pásítọ̀ ìdá mẹ́wàá ò lè gbé mọ́. Ìfàgbáyé o, Ìṣẹ̀ṣe gbáyé lọ. ọ̀gbẹ̀rì ṣe bí ó mọ̀ pé Ìṣẹ̀ṣe gbáyé lọ. wọ́n gbógun gbóǹtẹ̀ Ìṣẹ̀ṣe gbáyé lọ. àti ṣẹ́gun ṣẹ́tẹ̀ yìí. Ìṣẹ̀ṣe gbáyé lọ. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa kí ni Ìṣẹ̀ṣe 2025 dá lé lórí àti kí ló dé tó ṣe jẹ́ pàtàkì? Ẹ ṣeun ìyá wa. Lákọ̀ọ́kọ́ gbogbo ẹ̀yin aráalé, ìyá wa tó ń sọ̀rọ̀ yìí lára àwọn nǹkan tó jẹ́ ìṣẹ̀ṣe wa náà ni wọ́n jẹ́ lára àwọn ọmọ wa tá a ní nílùú yìí tí a fẹ́ kí gbogbo wọn náà padà sí ìdí ìṣẹ̀ṣe. Lára nǹkan tó dá lé lórí nìyẹn, ṣùgbọ́n ó jù bẹ́ẹ̀ lọ o. Mo fi yẹn fi yé gbogbo àwa mùtúmùwà tá à ń wo fọ́nrán yìí láti mọ̀ pé iṣẹ́ takuntakun ló wà ní ọwọ́ gbogbo wa. Ìṣẹ̀ṣe tí à ń sọ ń pẹ̀ tó jẹ́ ti United Kingdom, ìṣẹ̀ṣe ò pé méjì o, ìṣẹ̀ṣe nǹkan kan ni ní gbogbo àgbáyé. Ìyá wa ìṣẹ̀ṣe wa ni, bàbá wa ìṣẹ̀ṣe wa ni, ìṣọwọ́ jẹun wa ìṣẹ̀ṣe wa ni, ìṣọwọ́ wọṣọ wa ìṣẹ̀ṣe wa, èdè ọ̀pẹ tí mi ń sọ yìí ìṣẹ̀ṣe wa ni. Tẹ́ ẹ bá rí mo rí dẹ́dẹ́ mo kàn dúdú, ìṣẹ̀ṣe wa ni. Ọmọ aládé ló múra ládéládé, ọmọ olóyè ló múra lóyè lóyè, ọmọ ọba ni wá, ìmúra ọba náà la mú. Ìyẹn ló ń jẹ́ ìṣẹ̀ṣe fún gbogbo ọmọ Yorùbá. Nítorí pé a fi United Kingdom sí, kì í ṣe pé United Kingdom ló ní ìṣẹ̀ṣe wa o. A gbé ìṣẹ̀ṣe wa bí àwọn ìyá àti bàbá wa ṣe kọ́ wa láti ilé, agbedelu yìí ni. Nǹkan tó ṣe wá jẹ́ pàtàkì bí ìyá wa ṣe béèrè lọ́wọ́ mi, òun ní pé kí gbogbo àwọn tá a ní bí tọ́jọ́ mọ́ wa kó má gbàgbé orírun wa. Irú ẹ̀ náà nìyá wa tó ń béèrè ìbéèrè yìí. Ẹ rí pé Yorùbá wọn ti ń dán, gbogbo àwọn ọmọ tá a bí síbí ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ sí í fi èdè wa kọ́ wọn. Wọ́n ní ẹni tó bá fẹ́ kú sóko ẹrú ló máa gborúkọ lọ́wọ́ ẹ̀, tó bá gborúkọ lọ́wọ́ ẹ̀ á gba èdè lẹ́nu ẹ̀, tó bá gbèdè lẹ́nu ẹ̀ nǹkan ẹyọ kan ló kù fún un, nǹkan ẹyọ kan yẹn ò kọjá ilẹ̀. Tó bá ti gbalẹ̀ ó di ẹni tó máa sánná ní káàkiri ìgboro ayé ni. Ìdí pàtàkì kan nìyẹn tí a gbọ́dọ̀ fi ìṣẹ̀ṣe wa sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan. Ẹ ṣe ìyá wa. Àbọ̀rú àbọ̀yé, èmi làbọ̀rú, èmi làbọ̀yé, àbọ̀ ṣiṣẹ́. Now wetin dey sup for here? La 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 la. Ọba ara ìrẹ̀tẹ̀. Ọba ara ìrẹ̀tẹ̀ rẹ̀ ò mọ̀ dúpẹ́. Ká máa jó káyọ̀ ká kó fún fa. Ọba ara ìrẹ̀tẹ̀ rẹ̀ ò rí láwọn ṣeun. Kì máa ń ṣe bí mọ́ ṣe bí ìdúmọ̀ ló bá mi ṣe. Ọkọ̀ táyà rẹ̀ tán polongo ìrẹ́ ló ń bá mi ṣe. Ewé ṣẹ́gun ṣẹ́tẹ̀ ló fi ṣẹ́gun ọ̀tá mi.
bá wa ṣe o àwọn tó ṣe fáàmù kan bá wa ṣe o àwọn aláṣẹ kan darapọ̀ mọ́ wa kan bá wa ṣe o èṣù ọlá ìlú wá gbé wájú o èṣù gbé wájú o kò bá máa gbẹ́yìn o èṣù gbé wájú o kò bá máa gbẹ́yìn o kí èṣù bàbá wa kó wá gba gbogbo ògo. ọba tí ń fọba jẹ ìbà gbogbo orúmọlẹ̀ pátápátá o ìbà èṣù láàlú láàrin òkiri òkú èṣù kó máa bá wa gbé wájú kó mọ́mọ́ gbẹ́yìn èṣù kó bá wa gbé wájú kó mọ́mọ́ gbẹ́yìn o torí iwájú àwọn èṣù wà o ajúbà o èṣù ní bá ní ṣe kí èṣù kó bá wa ṣe o gbogbo tí abẹ́ṣe lénìí ó dọ̀rọ̀ àwọn alálẹ̀ wa o níbà ẹni ìyá ní ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágbogbo jẹ tí ó fẹ̀yìn búta náà yanranyanran ẹ bá wa ṣe kó gún o kí ni wa kó dùn kọ́kàn wa kó balẹ̀ káyọ̀ wa kó kún gbogbo tí abẹ́ṣe lénìí ó dọ̀wọ́ ẹ̀yìn alálẹ̀ o wọ́n ní àdáṣe ní irun mọ́ ìbà kì í irun mọ́ èyí tá a ṣe lénìí àdáṣe àmọ́ ṣe ẹgbà fúnra o àwa júbà ògbómọlẹ̀ pátápátá o ajúbà aṣọ ògbó olúkòso làlú arábàmbí arígbàtà ṣẹ́gun afi ìwọ̀wọ̀ ìṣẹ́tẹ̀ ibà ọ̀yà òyìn ìbà ògúnlákàyé ọ̀sìn mọ́lẹ̀ ọtí ìwúrí lélẹ̀ báyìí káta sílẹ̀ báyìí ẹ̀yin tẹ́ bá gbọ́ títí yín wá ẹ lè ta ọtí yẹn sílẹ̀ níbi tó bá wà káta sílẹ̀ mi. ẹ̀yin tí ẹ gbé ọtí ìwúrí wá ẹ lè ṣí ọtí yín báyìí níbi tó bá wà ẹ ta díẹ̀ sílẹ̀ kẹ́ ta díẹ̀ sẹ́nu kẹ́ wá fi wúre fúnra yín ìwúre tẹ́ bá wá wú fúnra yín yẹn ó máa wá ṣe mọ́ yín lára o Ifá ní Ifá múládàpẹ́ ilẹ̀ múlátẹ̀pẹ́ òjé mọ nínú ìdì Ifá kì í torí àdápẹ́ fún fáláṣọ mi làbá mi àgbọnìrè fún gbogbo wa pátápátá ọ̀rọ̀ ayọ̀ ló máa dé bá wa o inú wa dùn ọkàn wa balẹ̀ o àláyọ̀ Ifá ní aṣọ fún ní sunkún aró ìpìlẹ̀ ọ̀rọ̀ ní sunkún èkejì tọ́tọ́tọ́ adébá fún ẹni olúbí ọmọ àtàtà bí àpò ìgbà tí ó bí ẹni tí fi ń ṣògbére ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ yìí ẹ̀làbọ̀ ṣiṣẹ́ ẹ jẹ́ ká pàtẹ́wọ́ ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún bàbá wa ẹ jẹ́ ká pàtẹ́wọ́ gbogbo àtọ̀ yín bàbá gbogbo ẹ̀dán gbogbo kànrin kése ní tẹ́dán gbogbo títí láéláé ni mo ṣe làbọ̀rọ̀ ẹ̀ làbọ̀ yẹ̀ làbọ̀ ìbọn ṣiṣẹ́ ìyá àti bàbá in fact I'm overwhelmed and inú mi dùn débi wípé mi ò tiẹ̀ mọ bí tí n bá ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe báyìí ná kí wọ́n lè mọ̀ wípé àwọn ọmọ káàárọ̀ òjíire la wà ní ìjókòó ó ní orin kan tí mo ní ìfẹ́ sí lẹ́yìn yẹn àwa kì í fa ẹ má rẹ́rìn tí bá ti ń kí fa o ẹ má fi òun ṣe rárá o iṣẹ́ wa fúnlẹ̀ wá forílẹ̀-èdè wa kàgbéga fàyè rí ìgbàgbọ́ wa ní pé Yorùbá ò ní parun láéláé láṣẹ àwọn ìyá ni láṣẹ Olódùmarè láṣẹ Ọ̀rúnmìlà bàbá kékeré lókè Ìgbẹ̀tí àtórí ẹni tí ò sunwọ̀n ṣe èmi ṣèbà fún Ọ̀rúnmìlà torí pé ó jẹ́ aṣíwájú rere ẹ káàbọ̀ akíyín ẹ kú kalẹ̀ sí àárín àwọn ọmọ káàárọ̀ òjíire ọdọọdún ni à ń rí orógbó
ọdọọdún ni àárẹ̀ àwùsá láṣẹ Ifá láṣẹ àwọn tó láyé àtúbọ̀ pọ̀ jù báyìí lọ lọ́dún tó ń bọ̀. Ra ètò tí a ní lọ́wọ́ báyìí òun ni ìkíni àti ìdára ẹni mọ̀. Ẹ jọ̀ọ́ a máa gbé microphone fún yín àwọn ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan. Àbọ̀rún àbọ̀yìn o. Orúkọ tèmi ni ọmọọba Olúwafẹ́mi Adénúgà, ọmọ Ìjẹ̀bú-Fẹ̀, ọmọ Akíjọ mẹ́yìn, ọmọ Ìṣẹ̀ṣe Akíjọ, ọmọ Akíjọ mẹ́yìn, ọmọ oníṣàpòdo, ọmọ olóko láṣàpòdo, ó fi gbọ́dọ̀ ó fi gbọ́dọ̀ ó fi gbọ́dọ̀ fi láàfin. Ẹ ṣeun olórí ẹgbẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ mi ni o ọmọ ẹlẹ́gbẹ́ ni mi o ẹni òdùn mọ́ ògo sùn síwájú ọmọ ẹlẹ́gbẹ́ mi wá. Well, that's how I know how to sing it, auntie. Welcome. Mo kí ìlọ́kùnrin, mo kí ìlóbìnrin, mo kí ọmọdé, mo kí àgbà, mo kí omidan, mo kí ìyá àgbà, mo kí adélébọ̀, mo kí àpọ̀n, mo dẹ̀ kí gbogbo lé lápapọ̀. Orúkọ tèmi ni mo kí gbogbo àwọn tí wọ́n wá láti ọ̀nà jíjìn, mo dẹ̀ kí gbogbo àwọn táwa bá lé náà, mo kí gbogbo àwọn tó wà nídìí oúnjẹ, mo dẹ̀ kí gbogbo àwọn tó wà nídìí ìdí ìlú, ìdí gbogbo ẹ̀, gbogbo ìdí mo kí gbogbo yín pátápátá. Orúkọ tèmi ni Akẹ́jùlọ́mọ ẹbọ wù mí, ẹbọ gbè mí, ọmọ èṣù, ọmọ làwákẹ́, ọmọ àjíkẹ́, orúkọ tèmi nìyẹn. Ẹ ṣe owó kí gbogbo yẹn. Ẹ ṣe ìyá wa. Ẹ jẹ́ kí n gbọ́ ẹgbọ́n sókè ọmọ ẹgbẹ́ wọlé ní wá o, àgbọ̀ ìbọn ṣíṣe yóò dáa fún wa o. Ètò tó kàn báyìí ó ní ìdánilẹ́kọ̀ọ́ láti ẹnu bàbá wa M.Bravo. Ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn. Àbọ̀rún àbọ̀yè mo tún gbogbo nílẹ̀ kan sí o. Mo ṣe bá yín àgbààgbà tẹwà lórí ìjókòó. Ọpẹ́ ni fọ́lódùmarè gbà ní péjọ lónìí. Bàdẹ̀ ṣe péjọ bí àjọ wà pẹ̀lú ayọ̀, bẹ́ẹ̀ náà ni a sì padà sílé pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. Mo kí ní kíkí tó lọ́lá jùlọ ní ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe o. Ìṣẹ̀ṣe nǹkan agbára ni, ìṣẹ̀ṣe nǹkan tó ṣe pàtàkì ni. Gbogbo wa láti mọ̀ yẹn náà bá ṣe wà lórí bíbá ilé yìí. But àwọn táwa ní diaspora, a lot of us wẹ̀ láṣẹ ń tají ni. Ọpẹ́ ni fún ìgbìmọ̀ rẹ̀ pé a ti ń dìde ilé ẹ̀kọ̀ọ̀kan, a ti ń tají. Àtúbọ̀ máa gbìyànjú sí i lágbára Olódùmarè. Ní ṣe lásán gbogbo ìgbìyànjú wa, Olódùmarè á gbé ládé, Olódùmarè á lànà fún wa. Ìṣẹ̀ṣe àgbáyé lọ, Ifá àgbáyé lọ. Bẹ́ẹ̀ ni kó jẹ́, bẹ́ẹ̀ ni kó rí, bẹ́ẹ̀ ni kó ṣe o. So èmi ni wọ́n pè ní oríire M.Bravo. Orí ó jẹ́ nǹkan tó yẹ kí ni máa ń sọ̀rọ̀ nípa ní gbogbo ìgbà. Torí according to Yoruba cosmology, orí wa kò ń ṣe orí tó wà lábẹ́ fìlà wa ìlú nìkan lọ́pẹ̀ ní orí. Orí wa ọ̀nà mẹ́ta ló pín sí according to Yoruba cosmology and also according to Ifá as well. So ọ̀nà mẹ́ta tó pín sí ẹ̀yin èèyàn, ẹ̀yin àgbà ni orí òde ní tí mo dé fìlà sí yìí. A dẹ̀ tó wá ní orí inú, ìṣẹ̀dá wa a ní orí inú tó wà ní orí ẹ̀dá. A dẹ̀ tó wá ní ìpọ̀nrí tó wà ní òkè ọ̀run. So ọ̀nà mẹ́ta bẹ́ẹ̀ ni orí wa pín sí. But àwọn àgbà mi ló ní pé kí n dìde pé kí wọ́n sọ̀rọ̀ lẹ́nu, màá ṣe é ní ṣókí. But the key message ṣé mi máa like láti convey fún àwọn tí wọ́n ṣe padà wá sílẹ̀, especially àwa tí wọ́n ò bí sínú Ifá, tí wọ́n ò bí sínú ìṣẹ̀ṣe, ni pé gbogbo ọ̀nà àbáyọ kò sí nǹkan tí ẹ̀dá lè ṣe lórí ilẹ̀ ayé yìí àfi nǹkan tí orí inú ẹ̀ bá tọ́ka sí. So orí inú gangan ni gateway wa, orí inú gangan ni ìṣẹ̀dá wa tó máa ń tọ́ka sí gbogbo nǹkan tá a fẹ́ ṣe.
It happens very often. Táwọn èèyàn bá ń padà wá sílé, wọ́n á kọ́kọ́ fẹ́ sọ pé I want to consult babaláwo, I want to consult ìyánífá, I want to go and venerate an òrìṣà. But most of the time, ó máa ń create confusion torí pé most of àwọn atáṣe ń padà wá sílé àmọ́ pé orí inú gangan ló máa ń gbé nǹkan awore kí Ifá bá mi ṣe, kí Elédùmarè bá mi ṣe, kí àwọn tó láyé kó bá mi ṣe. Ifá kan ní bóyá olú ò ṣe nǹkan rí fún ni sùúrù ní bàbá ìwà àgbà tó ní sùúrù àdògbò àjàtọ̀ àjàyè Ifá gbinigbini bí ẹni láyìn adífá fún orí inú àbò fún tòde ó ní orí inú jọ̀wọ́ má bàa tòde jẹ́ ìwà nìkan ló ṣòro orí òní burú títí tí ó dálẹ̀ Ifẹ̀ ìwà nìkan ló ṣòro nǹkan tí Odùfá yẹn sọ fún wa ní pé orí inú gangan ni ló máa ń lànà ọ̀rọ̀ fún gbogbo wa orí inú gangan ni láti fi torí ṣe tá bá ti fi torí ṣe orí gangan ló máa lànà gbogbo nǹkan ọ̀tá tí fẹ́ wá ṣe lẹ́yìn yẹn bóyá a fẹ́ ṣe Ifá ni o bí a fẹ́ bọ òrìṣà ni o orí inú gangan ló máa lànà ẹ̀ fún wa so tá bá bẹ̀rẹ̀ láti orí inú tá bá jí lòwúrọ̀ ká fọwọ́ gbá orí wa ká máa ṣe ìwúre orí tó bá dẹ̀ ti di alẹ́ ká tó sùn ká tún máa ṣe ìwúre orí náà àwa bẹ̀rẹ̀ sí ń develop àá bẹ̀rẹ̀ sí get stronger and stronger and more spiritually resilient. Láti gbà yẹn ni orí gangan àwọn àgbà dẹ̀ ti sọ tó lójọ bí òwe àwọn àgbà ti fi yé wa wípé orí ẹni tí orí bá máa gbè ló máa ń gbé kó wa wó rere orí tí ò bá gbóni ló ń gbé kó wa wó rere so kí nìyẹn sọ fún àwọn àtàṣe ń bọ̀ pàtàṣe padà wá sínú ìṣẹ̀ṣe wípé orí inú ni kí a kọ́kọ́ kọ̀ sí orí inú wa ni kí pé ní gangan ní ká kọ́kọ́ kọ̀ sọ ká tó lọ sọ pé a fẹ́ lọ bá àwọn kankan a fẹ́ lọ bá babaláwo àbá fẹ́ lọ bá. Lend you my coat. So you look a little bit more official. Okay. All right. Okay. Oh. Okay. Thank you. Oh. All right. Wow. Now you are really properly clothed. Okay. Don't you see that's beautiful? Thank you so much. Thank you so much. So, could you tell us your name? My name is Alf. Alf, yes. ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá wa. Ṣé ẹ rí i pé ìṣẹ̀ṣe ń gbáyé lọ ọ̀gbẹ̀rì ò mọ̀? Ìṣẹ̀ṣe ń gbáyé lọ ọ̀gbẹ̀rì wá ti mọ̀. What we are saying is our tradition, our culture is beautiful, and we are happy to celebrate, and we are happy to see you as well. Exactly, Thank you so much. I'm originally from Germany. From Germany? Yes. Oh, that's beautiful. And I have a cousin who worked in Nigeria. Okay. And he told me the story that he drove a truck from Germany to Lagos. Wow. Through the A Sahara. car? Yeah, a car. From Germany to Lagos? Yeah, through the Sahara. Through the Sahara? Yeah. So I was fascinated by Nigeria for a long time. Wow. And I think it's a very beautiful country with very beautiful people. Wow. So I want to visit Nigeria. This is, we are Yoruba people. Yes. We know Nigeria has different tribes. Yes. So we here, we are Yoruba tribes. I know. What do you like about the Yoruba culture? Because I know I can see you, and even this one is beautiful. You're looking glamorous. You're looking gorgeous. Thank you very much. You're welcome. Yeah. I think so. I study about Nigeria, Okay. and in many aspects, the southwest zone is best for performing zone in Nigeria. So I think the Yoruba people can be example and good neighbors to the other people in Nigeria. Thank you so much. We really appreciate you. You can have your seat now. Thank you very much. Thank you. Keep it for a moment. Because it's hot. I love the fresh air, but I really appreciate it. Tí ò fẹ́ ni áwọ̀ sínú igbó ẹranko búburú á ronú jẹ èmi lọ́mọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ odò gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ èmi náà ni gbogbo wa mọ̀ sí Ìyálájé ní orí TikTok tí ò pé méjì
ẹ ṣé mo dúpẹ́ mi ní ṣàfihàn ara mi ju báyìí lọ. ẹ ṣé ìyá wa àmọ́ lóore ẹ bá wa pàtẹ́wọ́ fún ìyá wa ẹ bá wa pàtẹ́wọ́ fún ìyá wa. Bàbá dúdú ni bàbá wa o, aṣọ funfun wà lára wa o, ìrọ̀kẹ́ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn tó ní ọmọ wọn. Ọ̀tá ọ̀fẹ́ kárẹ̀ ń kásọ̀ kò ní Jésù ò lè dé wọn. Ìfagbáyé ẹ̀rù bàbá sọ ìdá mẹ́wàá ló lè gbé wọn. Ìfagbáyé o, Ìṣẹ̀ṣe gbáyé lọ. ẹ̀rí ṣe bí ọ̀nà pé Ìṣẹ̀ṣe gbáyé lọ. wọ́n gbọ́dọ̀ má tẹ̀. Ìṣẹ̀ṣe gbáyé lọ. Ìṣẹ̀ṣe gbáyé lọ. If I don't tell you, I do. If I don't tell you, you should go. If I don't tell you, you really. If I don't tell you, you just àmọ́ lọ́wọ́ wà mọ́ lẹ́sẹ̀ wà mọ́ tímọ́ lè tímọ́ rí tímọ́ lọ́lọ́mọ gẹ́mọ ojú kò máa sẹ́ẹ̀tì rere ọ̀gbìn alágẹmọ kò máa sẹ́ẹ̀tì ya ọdún tó máa ṣí lọ yá rẹ̀ ọkùnrin dùgbẹ́dùgbẹ́ gbogbo wa náà wà níbi ilé àti lẹ́yìn àwọn àtúnṣe ni a máa pọ̀ sí ní àárín wọn ní tó pé ọmọ ọ̀gá àárín nílò bàbá ẹni bá àwọn ọmọ Yorùbá tó wà nílé lóko tó yìí wò pé ṣé kò tọ́ ni àbíkọ́ lágbára Èdùmàrè lágbára òòṣà òkè gbogbo wọn lọ́ máa padà wá tó máa gbéṣẹ́ ṣe ilé wọn lárugẹ o. àbọ̀yẹ o àbọ̀yẹ ìbọn ṣíṣe lákọ̀ọ́kọ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá wa àti ẹ̀yin bàbá wa fún ọjọ́ èmi inú mi dùn ayọ̀ mi kún nítorí tí a dá ọjọ́ pé a dá oṣù kò dídé bàbá mi ẹ̀ dìde ẹ̀yin èèyàn wa nílé lóko gbogbo àwọn ọmọ wa tẹ́ ń wò yìí ni àwọn ọmọ tó wà níbí tó dàgbà síbí a gbọ́dọ̀ máa fi àṣà àti ìṣe wa kọ́ wọn ìdí tí ẹ ṣe rí eléyìí lénìí nìyí síwájú sí ọ̀rọ̀ ìyànjú tó wà níbí ilé ní méjì péré ni ọ̀rọ̀ ìyànjú tàkọ́kọ́ ni ìfẹ́ àti ìrẹ́pọ̀ ẹ jọ̀ọ́ gbogbo àwọn ọmọ kóòtù òjíire nílé lóko nǹkan kan tó nù wá kọjá àfẹ́ o níjọ́ tá a bá ti nífẹ̀ẹ́ ra wa níjọ́ yẹn lèèyàn dúdú rọ́nà lọ́wọ́ tó bá rò pé Yorùbá nìkan ni eré ló ṣe o ẹ̀yin Yorùbá mọ̀ ń sọ́mu tó tẹnu mọ́ èyí lẹ̀ ń dá gbogbo ọ̀rọ̀ tó kù dúró nítorí ẹ̀ nífẹ̀ẹ́ ra yín lẹ́yìn Yorùbá dẹ̀ ti lọ kò sẹ́ni tó lọ bí kankan mo wá fi ń dá yín lójúlé ní pé ẹ jẹ́ ká kọ̀ tí ẹ gbìyànjú ẹ̀ wò ká fìfẹ́ bára wa lò ká wo bí ayé ọmọ kóòtù òjúire ṣe máa rí alégúngó ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa mo ń bẹ̀ wá ọmọ kóòtù òjúire ìdí tá a fi ṣe ìpapọ̀ yóò kọjá pé ká jọ ká fìfẹ́ hàn ní gbogbo ọ̀nà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fìfẹ́ hàn àwọn ọmọ yìí pọ̀ jù báyìí lọ ìwòye ọdún tó ń bọ̀ mo fẹ́ kẹ́yọ̀ wa má tiẹ̀ ráyè níbi ìwé báwa agbọ́lá máa bẹ̀ wọ́n pé jọ̀jẹ́ kọjá ká jẹ́ kí ìṣe àti àṣà wa ń wo àwọn ọmọ wa nǹkan tá à ń ṣe yìí ò burú o àgéyàn lórí bí o ìyẹn jẹ́ àkọ́kọ́ nú ọ̀rọ̀ ìyànjú mi ọ̀rọ̀ ìyànjú mi kejì ó pọ̀ sórí àwọn olórí wa ẹ̀yin ọba Nàìjà mò ń bẹ̀ yín ní ẹ̀yin ilẹ̀ kó báwọn máa kóòtù òjíire o ẹ̀yin bàbá wa ilẹ̀ kó bá wa o níjọ́ tẹ bá ti fira yín ṣèkan ẹ̀yin olórí ẹ̀yin làwa ń tẹ̀lé nígbà tẹ́yìn tá à ń tẹ̀lé bá ń fojoojúmọ́ bára yín jà ẹjọ́ gbàwó làwa tá a wà lẹ́yìn bẹ́ẹ̀ rọ́nà lọ. Ataba TV. Ataba. Ataba TV. Ataba. ẹjá pàtẹ́wọ́ fún wọn ẹjá máa pàtẹ́wọ́.
nípa ewé àti egbò àbí ẹ̀yin náà fẹ́ ewé kan àbí egbò kan àbí egbògi kan àbí ẹ̀jẹ̀ ìfẹ́ mọ̀ ẹ́ pé kí ni nǹkan tí a ti ẹ̀kú wá sí gígan léèrú ní apá òsì níbí níbi tí bàbá wa wà níbi ẹ dákun ẹ bá wa gbé kámẹ́rà yẹn sí. Ibi ni ewé àti egbò wà. Bàbá wa tí wọ́n wà níbí àwọn ni ẹ máa kọ̀ sí. Ó ti dà ẹ ṣeun yóò dára fún wa. Tó à ń tẹ̀síwájú. Ìyá wa ti mú nọ́mbà gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ. A fẹ́ wo bí a ṣe ń fi ọkàn bá ìṣẹ̀ṣe lọ. Ìṣẹ̀ṣe làgbà, ìṣẹ̀ṣe á gbò wá o. So ìyá wa tó mú nọ́mbà 2 ṣe wà mẹ́mà. Ìbéèrè yín dárúkọ òrìṣà méjì. Dárúkọ òrìṣà méjì. Ẹ bá dárúkọ òrìṣà méjì. Ẹ̀yin kọ́ nọ́mbà 2 ẹ máa mú nọ́mbà ní irọ́. Wọ́n ti mú nọ́mbà ẹ̀yin náà máa wá mú nọ́mbà tiyín táwọn bá no ẹ jẹ́ kó àwọn ti mú nọ́mbà tiwọn 30 ìbéèrè ló wà. Nínú 30 ìbéèrè yẹn tó jẹ́ 30 question ẹ̀yin máa mú nọ́mbà tẹ́nìkan bá ti dáhùn ó ti lọ nìyẹn ẹ̀ tún wá mú nọ́mbà tán tí ì dáhùn. So ìyá wa ni wọ́n mú nọ́mbà 2 ẹ dárúkọ òrìṣà méjì. Àkọ́kọ́ èkejì ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn. Òrìṣà ńlá àti òrìṣà ajé wọ́n gbà á. Ẹ tún pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí i. Gẹ́gẹ́ ẹ̀rọ fìlà gẹ́gẹ́ lórí àjíbọ̀tayà. Àjíbọ̀tayà ọ̀wá kan yìí má pọ̀ jù. Ẹ̀rọ fìlà gẹ́gẹ́ lórí àjíbọ̀tayà. Gẹ̀lẹ́gẹ̀gẹ̀ ń kọ́ ẹ̀rọ gẹ̀lẹ́gẹ̀gẹ̀ lórí àjíbọ̀tọ̀kọ̀. Yàrá yẹn kò wọlé bẹ́ẹ̀ ó yẹ kó wọlé. Ẹ̀rọ gẹ̀lẹ́gẹ̀gẹ̀ lórí àjíbọ̀tọ̀kọ̀. Àjíbọ̀tọ̀kọ̀ òwò àyímọ̀pọ̀. Ẹ̀rọ gẹ̀lẹ́gẹ̀gẹ̀ lórí àjíbọ̀tọ̀kọ̀. Ó yẹ kẹ́ ẹ pàtẹ́wọ́ fún mi pé owó orúkọ. Ẹ pàtẹ́wọ́ fún mi. Méjìdínlọ́gbọ̀n. Nọ́mbà kejìdínlọ́gbọ̀n nọ́mbà 28. Ẹ dákun ẹ má jẹ́ ká pariwo méjìdínlọ́gbọ̀n. Bàbá wa ṣé o ti gbáradì? Mi ò ti gbáradì o. Kí ni question? Ẹ jọ̀ọ́ kí ni ìbéèrè náà? Ìbéèrè tó wà ní ìkànnì méjìdínlọ́gbọ̀n wọ́n ní kẹ́ ẹ dáhùn pé ibo ni ilé èṣù. Àlétí. Ẹ jọ̀ọ́ ẹ wá sọ pé ilé èṣù kí lẹ mìíràn rà. Ibo ni orí dá èṣù sí? Ìjẹ̀bú ló wà. Lágbègbè òkè tẹ́lẹ̀ kó ṣubú tẹ́lẹ̀ òkè lẹ́kún. Àmọ́ ẹ kó orí dá àwọn òòṣà káàkiri ibo lórí dá èṣù sí? Irọ́ ẹ má dáhùn ẹni tó ń dáhùn. Òun náà ni kò sí clue ibo ni orí dá èṣù sí. Ìlú wo ni orí dá èṣù sí? Ilé Ifẹ̀. Ilé Ìjòyè. Ok, ẹ ti dáhùn lẹ́ẹ̀mejì. Ẹlòmíì ló máa wá dáhùn ayẹyẹ bàbá wa bọ́. Mo mọ̀ ẹ́ pé ẹ máa tún gba ìbéèrè kejì. Ok, máìkì yàn níṣẹ́. Ìyá wa ọmọọṣẹ́ kí ọkùnrin ẹ sọ. Oríṣà èṣù sí òde Ìjẹ̀lú. Ìjẹ̀lú ẹ pàtẹ́wọ́ fún ìyá wa. Máa kò tẹ̀sí o. Ìgbọ́ tí mo sọ ni mo ní Ìjẹ̀lú. Tí Ìjẹ̀bú lẹ̀ gbọ́. Ìjẹ̀bú ló sọ. Mo lè ní ẹni
Neck. Etí, ear. Ọwọ́, hand. Eré múra ọba lára wọn, ọmọ ọba làwọn ọmọ aládé, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a padà sí àṣà, ìṣe àti ìwà wa. Mi ò ní kínníkínní ẹnìkọ̀ọ̀kan nínú ní gbogbo ẹ̀sìn àjèjì méjèèjì tá à ń ṣe. Mi ò ní kínníkínní ẹnìkọ̀ọ̀kan nínú. Mo nígbàgbọ́ pọ́rọ̀ ò tí ì yé wa ni. Tó bá yé wa, gbogbo wa la máa padà wá lé. Mo wá fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ṣe látòrí àwọn ìyá wa tó máa ń fún wa ní jíjẹ, tó ń fún wa mímu, látòrí àwọn bàbá wa tó ń fún wa ní jíjẹ, tó ń fún wa ní mímu, tó ń náwó, tó ń nọ́ra. Tá bá ní ká bẹ̀rẹ̀ sí dárúkọ ilẹ̀ àkùn ní ìdí èyí, màá kàn ní mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá láláì dẹ́nì kankan sí. Àwọn tó wà lókè òkun ni o, tó lókèrè ni o, tó ń fi nǹkan ránṣẹ́, tó ń fi ohun ránṣẹ́ sí wa, tó ń fi àyípadà rere bá gbogbo wa ní ìwọ̀n tí ò ní ṣe é wọ̀n, ní ọ̀pọ̀ yanturu, títí kan àwọn ọmọ wa, títí kan àwọn aya wa. Ẹ ṣeun.
Sanity, I'm